àwọn Yorùbá bọ̀ wọ́n ní iyán ogún ọdún a máa jóni lọ́wọ́. Ẹ wá gbọ́ ìdájọ́ tí ilé-ẹjọ́ gbé kalẹ̀ lẹ́yìn èsì àyẹ̀wò DNA eléyìí tí wọ́n ṣe fún ọmọ Wasiu Ayinde Marshal eléyìí tí Ogechi tó bí fún tí wọ́n sì ń fà lọ́wọ́lọ́wọ́ lórí ayélujára báyìí bí a ti ń sọ̀rọ̀ yìí tó ọ̀rọ̀ bọ́ọ̀lù Peller láti ẹnu arábìnrin kan lórí ayélujára látàrí ìgbéyàwó eléyìí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ lónìí ó máa gbẹnu tán kódà gbogbo ẹ̀ pátá lèmi ó máa gbé yín débẹ̀ nínú ìròyìn tòní tọ̀ ṣùgbọ́n wọ́n wá tún wí pé kílẹ̀ ò tó pòṣìkà ohun rere ó ti bàjẹ́ tọ̀ bíríkìlẹ̀yà èyí lèyí tó dọdẹ tó ba ìjayà tó jẹ́ sẹ́kítírì ẹgbẹ́ NURTW ti ìpínlẹ̀ Èkó ó mà tún ti dárúkọ àwọn méjì mìíràn táwọn jọ di pàǹpá táwọn fi gbé iṣẹ́ náà jáde ìyẹn láti ṣekú pa tó ba ìjayà fúnra rẹ̀ ó lágbára o kódà eléyìí ó gbẹnu tán lọ́pọ̀lọpọ̀ ni. Pọ́tébù náà ti wá fi ṣe wípé wọ́n ní bẹ́ṣin bá dá ní àátúngùn ni òun náà ni Pọ́tébù fi ọ̀rọ̀ náà ṣe ló bá tún bá ẹlòmíràn léwọ́ ẹ̀sẹ̀ ìyẹn lánàá òde yìí léyìí tó já sí wípé ó sì tún fìdí rẹmi ẹ wá gbọ́ ohun táwọn èèyàn ń sọ lórí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ń lọ́rán tó lórí ayélujára báyìí tó àṣírí ti wá tú o wọ́n ní níṣe ni àwọn ìjọba wọ́n fi àwọn ọmọ tí wọ́n tẹ̀sẹ̀ tú sílẹ̀ nì pé wọ́n fi wọ́n ṣe ìpolongo ìbò ni ẹgbọ́ ṣe lóòótọ́ ni ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí ẹ wá rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ṣe ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé àwa ò ní jẹ́ kétí yín ó di sí òótọ́ ọmọbìnrin kan ló bọ́ sórí ayélujára láti sọ̀rọ̀ nípa Peller ó sì ní kódà káwọn èèyàn ó pín fọ́nrán ọ̀hún kó kan Peller lára lóòótọ́ ó ní gbogbo àwọn ìwà eléyìí tó ń wù àti bó ti ń hùwà nì wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun lèèyàn fi máa ń lo ilé ayé àti wípé gbogbo àwọn aláìní eléyìí tó máa ń sọ ọ̀rọ̀ bàṣàbàṣà sí yìí ó ń fi ń yé wípé àwọn wọ̀nyí náà ni wọ́n gbé dé ibi tó wà lóde òní léyìí tó sì jẹ́ wípé kò yẹ kí ó máa sọ irú àwọn ọ̀rọ̀ báyìí sí àti fọ́nrán kan eléyìí tí Peller gbé jáde láìpẹ́ yìí ó ní níṣe ni ó ti fọwọ́ ara rẹ̀ mú iye àwọn tó fẹ́ kó wá síbi ìgbéyàwó òun léyìí tó sì já sí wípé ó ti yọ àwọn tí wọn ò tiẹ̀ ń ṣe olówó bọ̀rọ̀kìnní ó ti yọ wọ́n sẹ́yìn pátápátá tó sì jẹ́ pé àwọn náà ni wọ́n gbé dé ibi tó dé òun wọ́n ní alágẹmọ tí ń yọ́lẹ̀ tẹ̀ gan ikú ń pa ká tó wá sọ wípé ọ̀pọ̀lọ́ tó ń gbéra rẹ̀ sánlẹ̀ ní gbogbo ìgbà ọ̀rọ̀ yìí bó ti bọ́ sórí ayélujára láwọn èèyàn ní lóòótọ́ níṣe làwọn ó pín káàkiri kó fi dé ọ̀dọ̀ Peller lóòótọ́ àti wípé kó gbé ìgbésí ayé ara rẹ̀ yẹ̀wò àti bẹ́ẹ̀ lọ àwọn ọ̀rọ̀ yìí òun náà làwọn èèyàn ń sọ kódà níṣe làwọn èèyàn ń gbóṣùbà káre fún arábìnrin ọ̀hún fún ohun tó sọ nípa Peller wípé òótọ́ ọ̀rọ̀ òun náà ló sọ ṣùgbọ́n kélédùà kó jẹ́ kó gbọ́ wọ́n tún wá fi kún wípé níṣe ni káwọn èèyàn tiẹ̀ máa gbàdúrà fún dáadáa nítorí wípé kí Ọlọ́run kó jẹ́ kí ó máa fún ní òye sí i ní gbogbo ìgbà èyí náà ni ohun tá a rí gbọ́ tó ó wá tún ti ṣẹlẹ̀ lánàá o tẹ́ ẹ̀ bá gbàgbé wípé ní nǹkan bíi oṣù díẹ̀ sẹ́yìn òun náà la gbọ́ wípé Pọ́tébù ó bá ọ̀kan lára àwọn gbajúgbajà kan léwọ̀ ẹ̀ṣẹ́ ìyẹn ní gbangba wálíà eléyìí torúkọ rẹ̀ ń jẹ́ Kataife omi tí wá tún ṣẹlẹ̀ lánàá báyìí ìyẹn lánàá ọjọ́ 21 oṣù keje ọdún tí a wà yìí lánàá òde yìí òun náà lòmíràn tún ṣẹlẹ̀ léyìí tó jẹ́ pé ó tún bá Charles Okocha tóun náà jẹ́ gbajúgbajà tó bá léwọ́ ẹ̀ṣẹ́ lánàá yìí ṣùgbọ́n ẹ gbọ́ mi wọ́n máa ń sọ pé bẹ́ẹ̀ sì bá dá ní àtúngùn ni Pọ́tébù tún eléyìí gùn ṣùgbọ́n ó tún dá lẹ́ẹ̀kan sí nítorí wípé níṣe ni wọ́n gbé ìkéde síta wípé Pọ́tébù tún fìdí rẹmi lẹ́ẹ̀kan sí nínú eléyìí bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ rẹ̀ bá bọ́ sórí ayélujára náà bá ń sọ wípé níṣe ni wọ́n ṣe èrú níbẹ̀ àti wípé kò yẹ kí ó rí bẹ́ẹ̀ wọ́n ní kò wọ́n ṣe bó ti yẹ kí wọ́n ó ṣe wípé
níṣe ni Portable ó gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ bẹ́ẹ̀ la sì tún rí àwọn míì náà tí wọ́n ń wí pé níṣe ló sá kúrò ní orí gbangba wálé ọ̀hún lórí ìtàgé níbi tí wọ́n ti ń léwọ́ ẹ̀ṣẹ́ síra wọn. Èyí náà ló mú káwọn èèyàn sọ wípé níṣe ni Charles Okocha níṣe ni ó mà lu Portable ní àlùbami léyìí tó já sí wípé níṣe ló mú kó tá kúrò ní gbangba wálíà níbi tí wọ́n ti ń léwọ́ ẹ̀ṣẹ́ síra wọn. Tó ó ti wá ṣẹlẹ̀ o, wọ́n ní kílẹ̀ ó tó pòṣìkà ohun rere ó ti bàjẹ́. Bẹ́ẹ̀ bá gbàgbé nípa Tóba Ìjayà èyí tí mo mú wá fún yín lórí ìkànnì yìí láìpẹ́. Kódà ó ti tún wá tú síta báyìí, ṣe ti mọ̀ pé mo ṣèlérí fún yín pé bó bá ṣe ń lọ èmi ò jẹ́ kẹ́ ẹ máa gbọ́ lórí ìkànnì yìí. Tó ohun tó tún wá ń lọ ń bẹ̀ òun náà ni mo tún ní kí n mú wá fún yín lónìí, nítorí wípé bíríkìlà eléyìí tí wọ́n sọ ní ọjọ́ náà tí wọ́n sì sọ pé ó ti wà ní gbọ̀ngàn àwọn ọlọ́pàá nígbà náà, nígbà tí ọwọ́ ìyá tẹ̀ tí wọ́n lù bí ẹni lu bàrà tí wọ́n ṣe oríṣiríṣi fún un, ó ti wá tún dárúkọ àwọn èèyàn méjì mìíràn míì tó sì jẹ́ pé àwọn tó wá dárúkọ yìí òun ni àwọn tí wọ́n fi owó tí wọ́n fi ń ṣe àtìlẹ́yìn fún àwọn tó ṣekú pa Tóba Ìjayà yìí. Ṣùgbọ́n àwọn méjèèjì tó dárúkọ yìí bọ́rọ̀ náà mà ti ṣẹlẹ̀ làwọn ti fẹsẹ̀ fẹ́ bọ́kàn ti gbàlú èbó lọ àti ẹ̀wá mọ ibi tí èkejì tó mórílé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n ó ti di èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ti gbọ́ orúkọ wọn sétí nínú àwọn tí ó ní ọwọ́ nínú ikú Tóba Ìjayà. Ìyẹn sẹ́kítírì NURTW ti ìpínlẹ̀ Èkó, òun náà sì ni àwọn èèyàn tún ń ṣèwádìí lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn méjì ọ̀hún ẹ wò wọ́n máa dárúkọ wọn fún yín ní ìsìn mò ń bọ̀ ná. Tó ṣe wá rí orúkọ àwọn méjì tó dá yìí, òun náà ni Súkọ̀ àti Ọ̀gẹ̀rẹ̀. Àwọn méjèèjì yìí ṣùgbọ́n wọn ò tí wàá mọ ibi tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí, ṣùgbọ́n àwọn tó sì wà ní gbọ̀ngàn àwọn ọlọ́pàá nígbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí òun náà ni Ọ̀kẹ́ ìyẹn bíríkìlà ni àti ìyàwó rẹ̀. Àwọn méjèèjì wà ní àgọ́ àwọn ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n sì ń jẹ mùkúnnù ìyà wọn lọ́wọ́ bí a ti ń sọ̀rọ̀ yìí. Tó wọ́n sì tún wá ń tọ́jú wọn lọ́wọ́ o láti máa tún retí àwọn mìíràn tí wọ́n ó tún dárúkọ láti ṣe aláwárí gbogbo ẹ̀ pátápátá. Ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn ẹgbẹ́ NURTW wọ́n ti ṣèpinnu wípé àní gbogbo àwọn tó wà tó lọ́wọ́ nínú ikú Tóba Ìjayà yìí gbogbo wọn pátápátá làwọn ó kó síta tí wọ́n sì jẹ ìyà wọn bó ti tọ́ àti bó ti yẹ. Tó òun náà làwa rí gbọ́ ta ní ká mú wá sí etí ìgbọ́ yín o. Ó ti wá ṣẹlẹ̀ báyìí, ṣé ẹ rí àṣírí ti tú báyìí o. Níṣe làwọn èèyàn ṣáà ń gbèpò yẹnu káàkiri wípé àwọn ọmọ tí wọ́n jí kó tí wọ́n dà sílẹ̀ wọ̀nyí wípé níṣe ni wọ́n ń fi wọ́n ṣe ìpolongo ìbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ gbọ́ kí ló wá ṣẹlẹ̀ táwọn èèyàn fi ń gbé irú ọ̀rọ̀ wọ̀nyí pò yẹnu. Wọ́n ní níṣe ni àwọn iléeṣẹ́ ológun wọ́n sọ pé àwọn làwọn gbà wọ́n sílẹ̀, léyìí tó já sí wípé irọ́ ni pé níṣe ni wọ́n san owó fún àwọn ajínigbé wọ̀nyí láti gba àwọn ọmọ wọ̀nyí sílẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́nrán èyí tó bọ́ síta nígbà tí àwọn ọmọ náà àti àwọn olùkọ́ wọn tí wọ́n wà ní àhámọ́ àwọn ajínigbé òun náà ni àwọn èèyàn fi ń rò lọ́tún lọ́sì tí wọ́n sì ń sọ wípé níṣe ni àwọn ìjọba wọ́n fi wọ́n ṣe ìpolongo ìbò, wípé níṣe ni wọ́n san owó ìràpadà wọn kó tó di pé wọ́n rí wọn gbà sílẹ̀, àti wípé báwo ni wọ́n ṣe ń rí àwọn fọ́nrán àwọn ọmọ náà gbà tí wọ́n tún gba èyí tó ṣe dáadáa àtèyí tí ò ṣe dáadáa, bóò ni wọ́n ṣe ní ìbásọ̀rọ̀ ara wọn lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibẹ̀ làwọn èèyàn ti ń sọ wípé ó ti ń rújú papọ̀. Ṣé ẹ mọ̀ pé wọ́n máa ń sọ wípé ẹ̀kọ́ àmupọ̀ a máa rújú, òun náà ni àwọn Yorùbá máa ń sọ, òun náà la rí gbọ́ tá a ní á mú wá sí etí ìgbọ́ yín. Tó ó ti wá ṣẹlẹ̀ báyìí, wọ́n ní ìyẹn ogún ọdún a máa jóni lọ́wọ́. Ọ̀rọ̀ Wasiu Ayinde ìyẹn K1 the ultimate, òun náà làwọn èèyàn sì ń gbépò yẹnu lórí ayélujára báyìí táwọn ènìyàn sì ń jẹ wọ̀mùwọ̀mù tó sì ti da gúgúrú sí gbogbo àwọn èèyàn lẹ́nu lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń rún
òun náà ni wípé níṣe ni gbogbo àwọn èèyàn ti wá kóra jọpọ̀ tí wọ́n sì ń sọ wípé níṣe ló yẹ kí Wasiu Ayinde ìyẹn K1 the ultimate wípé ó yẹ kó san ẹ̀tọ́ lórí ọmọ rẹ̀ ní eléyìí tí ó bí wípé níṣe ni ó yẹ kó tọ́jú ọmọ náà nítorí pé kì í ṣe pé kò ní kápá láti tọ́jú rẹ̀ bó ti wá ń sọ ọ̀hún bẹ́ẹ̀ làwọn mìíràn náà tún sọ wípé kì í kúkú ṣe gbogbo ọmọ tí Wasiu Ayinde bí kódà kì í ṣe gbogbo wọn ló lè kà nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí ni wọn ò tiẹ̀ jáde sórí ayélujára láti wá sọ irú èèyàn táwọn jẹ́ sí Wasiu Ayinde. Iye àwọn tó jáde síta náà ló mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ rẹ̀ tó wà ní òde tí ò tiẹ̀ mọ̀ wípé òun lọ́mọ síbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n sì tún gba gbogbo àwọn obìnrin náà nímọ̀ràn wípé kí wọ́n má dédé máa fẹ́ bóyá fi oyún de ọkùnrin mọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iye tó bá lè tọ́ òun náà ni kó bí bẹ́ẹ̀ ni àṣegbọ́ tí ẹlòmíràn tún gba àwọn obìnrin nímọ̀ràn bẹ́ẹ̀ tọ́ àwọn ilé ẹjọ́ eléyìí tó wá ní kí Wasiu Ayinde kó ṣe ẹ̀tọ́ lórí ọmọ rẹ̀ òun náà nílé ẹjọ́ àwọn obìnrin lórí ayélujára o kì í ṣe wípé bóyá wọ́n gbé ọ̀rọ̀ náà lọ sí kóòtù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ òun náà ni àrígbọ́ o torí wípé níṣe làwọn èèyàn ṣáà ń gbé ọ̀rọ̀ náà pòyì ẹnu tó sì ti di fàǹfà lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ bí a ti ń sọ̀rọ̀ yìí tó kò ní ju báyìí lọ lónìí fún ìròyìn ti tòní ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín wọ́n ní kì í dùn kó pọ̀ ṣókí òun na ọbẹ̀ oge o tó a ò ní rí ju báyìí lọ lónìí ẹ ṣé fún ìfarabalẹ̀ yín etí tẹ fi ń gbọ́ wa ò ní di ojú tẹ fi ń wò wá ò ní fọ́ àwa náà dá àmúròyìn náà wá fún yín a ó máa rí yín bá ní gbogbo ìgbà a ò sì ní ṣaláwàtí ara wa tó ó dìgbà kan náà o ó dàbọ̀.